Gbajúgbajà òṣèré sinimá àgbéléwò ìyẹn Hassan Goriola tí ó rọ àwọn òbí láti má ṣe máa fi àyè gba àwọn ọmọ wọn kí wọ́n máa wo eré èyí tí kò bá yẹ fún ọjọ́ orí wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí ń bẹ nínú ìròyìn àṣà ìṣe àti amúlùúdùn wa. Àmọ̀ràn ti jáde sí àwọn òbí láti má ṣe fi àyè gba àwọn ọmọ wọn máa wo sinimá tí kò bá tọ́ fún ọjọ́ orí wọn. Ẹni tó sọ ọ̀rọ̀ yìí ni gbajúgbajà òṣèré sinimá àgbéléwò ní ẹ̀ka ti èdè Yorùbá Hassan Goriola tí àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Schoolboy nígbà tó wá ṣe àbẹ̀wò sí ilé-iṣẹ́ amóhùnmáwòrán Orisun. Ó ní àjọ tó ń ṣe àyẹ̀wò sí àwọn sinimá ọ̀hún ìyẹn censor board á ti fi sí orí sinimá náà pé eré yìí kò sí fún àwọn ọmọ tí kò bá ì tí pé ọmọ ọdún 18. Nítorí náà tí àwọn òbí bá ti rí irú nǹkan bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ lé irú ọmọ bẹ́ẹ̀ wọlé kí wọ́n tó wo eré ọ̀hún ni. Ẹ gbọ́ bí ó ṣe sọ. Okay, so bí ọ̀rọ̀ mi tí ọba ṣe eré tó ṣe rálẹ̀ àbí tí wọ́n mu ìmọ̀kùmù àbí wọ́n jíjó kíjó ni àti censor board ló máa ti fi òǹtẹ̀lé pé ẹni tó lè wo movie tá fẹ́ show yìí o ọmọ tó kọjá 18 ni àbí tó jẹ́ 18 ọmọ kékeré ò lè wò irú movie bẹ́ẹ̀ tó bá ti ń show ẹ̀ tó ti rí bẹ́ẹ̀ tó dẹ̀ jẹ́ bí òbí dára àti alẹ́ ọmọ ẹ̀ wọlé pé eré yìí o tó sì rí tọ́kọ́ tó jẹ́ pé 18 years ni are you 18? Tàbí náà wọ́n ètò ẹ̀yẹn á jẹ́ pé kò lè wo eré bẹ́ẹ̀ yẹn story lè gba anything story lè lọ sí anywhere story lè nígbà yẹn pé vision ni nǹkan tí èèyàn rò tí èèyàn fẹ́ sọ di àgbéléwò fáwọn èèyàn nǹkan tó view tó rò tó dẹ̀ ó pọ̀ tó fẹ́ jẹ́ káwọn èèyàn wò a lè sọ pé ó ní láti jẹ́ traditional movie tó ń wọ agbádá tó ń wọ kíní wọ́n lè ní story ẹ tó wò pé òkè ọmọ kan kàn bẹ̀rẹ̀ sí ń mú sìgá kiri ó wá bẹ̀rẹ̀ láti bẹ̀ ó ti dolórí eré story ni so mo rò sí yóò tẹ̀ tó lè dá yẹn dúró but censor board láti bá a máa fi òǹtẹ̀lé sí àgbéléwò fún àwọn ọmọ kékeré. Kò ṣàì gba àwọn òbí níyànjú láti máa rí i pé àwọn ọmọ náà ní ẹ̀kọ́ tó yè koro kí wọ́n tó darapọ̀ mọ́ eré sinimá ṣíṣe àti àmọ̀ràn fún àwọn ọ̀dọ́ náà láti fi ojú sí ẹ̀kọ́ wọn kí wọ́n tó darapọ̀ mọ́ àwọn tó ń ṣe eré sinimá. Ẹ gbọ́ bí ó ṣe sọ. Fún àwọn òbí tí wọn ò fẹ́ kí èmi ò rò bẹ́ẹ̀ náà mo rò pé òbí kan tún wà láyé ìsìn tó máa ní kí ọmọ òun má lọ ṣe múvì àbí kó má lọ ṣe nǹkan kan ọ̀dẹ̀sẹ̀ the only thing advice àgbẹ̀ fún àwọn ọmọ wa náà ni pé kọ́ ní education kọ́ make sure pé nǹkan tó ń ṣe wọ́n fojú sí tó bá fẹ́ kó eré tíátà náà láti ṣe dáadáa ni nǹkan tó dáa nǹkan tí èèyàn fẹ́ ṣe kódà kó ṣe dáadáa àbí kó má ṣe rárá. Ìlú mọ̀ọ́ká òṣèré ọ̀hún tó ní kí àwọn olólùfẹ́ rẹ̀ máa fojú léde lórí sinimá tuntun tó ń bọ̀ lọ́nà èyí tó pe àkọlé rẹ̀ ní Kòwé sọ wípé ìbáṣepọ̀ tó dánmọ́rán wà láàárín àwọn òṣèré bí oníkálùkù wọn ti ní ẹgbẹ́ wọn tó. Sekinat Ọláìdíraji. Ìròyìn àṣà ìṣe àti amúlùúdùn wa fún títàṣálẹ́ òní kò ní jù báyìí lọ. Ìròyìn jákèjádò wa fún títàṣálẹ́ òní kò ní ju bí a ti mú wa lọ àmọ́ kí a tó máa lọ ẹ gbọ́ àwọn kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Nínú ìròyìn ní àṣálẹ́ tòní a mú wá fún yín wípé mínísítà fún ìròyìn ìlú koro àti àṣà ní orílẹ̀-èdè Nàìjíríà sọ wípé kí àwọn ènìyàn dẹ́kun sísọ ohun tí wọn kò mọ̀. Ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó sọ wípé àwọn yóò jáwé olúborí nínú ìdìbò ìjọba ìbílẹ̀ tó ń bọ̀ lọ́la òde yìí. Àmọ̀ràn ti jáde sí àwọn olùkọ́ láti máa ro àtúnbọ̀tán wọn nínú ohun tí wọ́n bá ń ṣe fún àwọn akẹ́kọ̀ọ́. Lákòótán a mú wá fún yín pé gbajúgbajà òṣèré sinimá àgbéléwò Hassan Goriola rọ àwọn òbí láti má ṣe fi àyè gba àwọn ọmọ wọn máa wo eré tí kò bá yẹ fún ọjọ́ orí wọn. Kì í dùn púpọ̀ ṣéun náà ní ọbẹ̀ oge. Ìròyìn jákèjádò wa fún títàṣálẹ́ òní kò ní ju bí a ti mú wa lọ. Ẹ ṣeun bí ẹ ti bá wa farabalẹ̀ gbọ́ ti àṣálẹ́ òní. Tọ́lá òní bá wa lórí àkéte àìsàn. Àmọ́ kí ó tó di ọ̀la tá ò mú ọ̀tun ìròyìn wá fún yín ẹ jẹ́ kí a mọ̀ wípé gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà rere dandan ni fún wa láti máa san owó orí wa kí ìjọba lè máa rí owó ṣe àwọn ohun amáyédẹrùn fún wa. Sekinat Ọláìdíraji ló ń kí wa pé ó dàárọ̀ ọ̀kọ̀ọ̀kan la ó jẹ́.